ẹjọ́ bá sẹ́yìn ẹjọ́ tì. Aba kílẹ̀ pé aago mẹ́sàn-án alẹ́. Tọ́ ọtún ti gbé òkú àbáwá tó wàjà Aláàfin ti gbé ọ̀bá ẹ̀ sí wọlé sínú ààfin. Wọ́n sì ní pé ó jagun mẹ́sàn-án alẹ́ kí a tó mọ̀ pé wọ́n máa ṣe gbogbo àwọn àṣà àti ṣe.
Awálé ayé á dẹ̀ padà síbẹ̀. Olùbá wa kí ló ṣe fún wa ká ló ọ̀fà bí irú èèyàn pọ̀ lọ irú Ọlọ́run ò sí ó sọ wọn Ọlọ́run ó tún jẹ́ ká rí ẹni tí ó nífẹ̀ẹ́ lù bíi bàbá wa ni. Kí la lè máa rántí sáà ìṣàkóso bàbá fún? Kí la lè máa rántí sáà ìṣàkóso wọn fún? Kí ni àwọn nǹkan tí a lè rí tọ́ka sí? Ó pọ̀ tí ò sí fẹnu sọ bọ̀ kábẹ̀rẹ̀ láti ibi tí wọ́n ti parí ìṣẹ̀mí wọ̀nyí ká bá wo iná tí wọ́n gbé wá sí Ọ̀yọ́ bàbá wà lára àwọn tó ń ṣe akitiyan bí wọ́n ṣe gbé dúró lọ́yọ̀ọ́ lórí ilẹ̀ tí wọ́n fún wọn ni lórí pé gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ láti fọwọ́sowọ́pọ̀ kí a lè bá a ṣe àṣeyọrí lórí ẹ̀ fún 133 kv tí wọ́n gbé wá àwọn oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn lẹ ó pọ̀ lọ tá a lè kà Ọlọ́run bá wa tẹ́ wọn sáfẹ́ rere. Àdúrà tó pọ̀ lọ́yọ́ nídìí lásìkò yìí láti yan olórí rere míì fún wa kí ẹ̀yìn wọn yìí ó sì lè dáa fún gbogbo ọmọ Ọ̀yọ́ tó tá a bá sọ pé kọ́lọ́run ó jẹ́ kẹ́yìn wọn dáa ọmọ Ọ̀yọ́ àti gbogbo dúkìá tán fi lẹ̀ ńlá rẹ̀ èyí tá à ń sọ pé kó dáa náà Ọlọ́run ó ṣàánú gbogbo wa ó jẹ́ kẹ́yìn wọn dáa fún wa. ẹ ṣe Honorable Aládé.